content kò kí ń ṣe àwọn tó ń ṣe franca bí Àṣàbísí fracas ló sọ di franca. onílé nílùú òyìnbó onílé Nàìjíríà onílé Nàìjíríà onílé nílùú òyìnbó onílé ó ń gbé Nàìjíríà onílé ní Lagos òní ní other states onílé anything that has to do with asset you can never do wrong. tá bá rí ìyá kan ìyá olórí burúkú aláìní tí ju olè ọ̀lẹ kan tó ń ṣẹ̀sìn kiri cyberspace nítorí àtẹnujẹ lọ́dọ̀ ọmọ ẹ̀ lọ́jọ́ tí ọmọ yẹn náà tó bá ti lóyún tó bá ti àbí tó bá bímọ àbó lọ ra ọmọ tọmọ yẹn bá ti ní bùkátà ọmọ yẹn náà máa withdraw. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó blast Ìyábọ̀ Òjó ó tún blast arábìnrin tí a mọ̀ sí Mama Esabod ó tún blast òun náà ní inú fídíò tí ẹ̀ ń wò yìí ó ní wípé wọn ò ní investment kankan ó ní ọmọ ni wọ́n gbójúlé ó sì sọ wípé ó ní ọmọ kò lè tán ìṣòro wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni arábìnrin yìí sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin náà. ọmọ tó bí ò lè gbọ́ bùkátà ẹ̀ òun ló ṣe dá kí èèyàn fi irun dúdú kó fi kó ọrọ̀ jọ. olówó máa lọ tálíkà máa lọ kò sẹ́ni tó máa gbáyé so má rò pé èjì kan ni límìtì fún ẹ láti jẹ́ èèyàn. The man that sold this place to us bought it 1 million per plot. He sold it to us 120 million per plot. Orí property tàwa yìí 1 million to 120 million. The man earned 190 million as a gain. As a gain. Are you telling me kò dẹ̀ ṣe plot lára? Are you telling me pé at age of 60, 70, if you can put some of your property in market, will you be expecting any children? Lè gbọ́ nǹkan kan nípa ọmọ mi. Mo rò lórí burúkú kan tó ní èmi ti jáyé Rótìmí mú ayé tèmi. Mo rò lórí burúkú kan tó sọ bẹ́ẹ̀. Tí n bá ṣiṣẹ́ ọmọ mọ́ṣẹ́, ó di dandan kí n jẹun ọmọ. Mi ò nídìí láti tòbú ọmọ mi jẹun. Mi nídìí láti fìgbéyàwó ọmọ mi àbí kí n fìgbésí ayé ọmọ mi kí n fi ṣe donation equipment. Mi nídìí ẹ̀. Ọ̀lẹ olè broke mothers ló máa ń ṣe bẹ́ẹ̀. Ìyá alátẹnujẹ aláìní tìjú ló máa ń ṣe orí burúkú kiri. Kán lè sọ̀fọ̀ káyé lè bá sọ pé tó bá lọ́kọ tí ọkọ ẹ bá ń ṣiṣẹ́ ìyàwó mọ́ iṣẹ́ ẹ̀ ọkọ yẹn á máa jèrè ìyàwó mọ́ ọkọ tó jẹ́. Tó bá jẹ́ ìyàwó tó bá ń ṣiṣẹ́ ọkọ mọ́ iṣẹ́ wàá máa jẹ èrè ọkọ mọ́ ìyàwó tó jẹ́. Tó bá jẹ́ ọmọ tó bá ń ṣiṣẹ́ ìyá ẹ̀ mọ́ṣẹ́ wàá máa jayé ìyá ẹ̀ mọ́ ayé. Ohun tó bá ti mú ìyá tó ń ṣiṣẹ́ ọmọ mọ́ iṣẹ́ ẹ̀ ó gbọ́dọ̀ jayé ọmọ máyé. Tó bá mú ọmọ tó ń jayé tó bá mú ọmọ tó bá ti ń ṣiṣẹ́ ìyá ẹ̀ mú ayé títí ẹ̀ ọmọ ẹ̀ máa jayé ìyá ẹ̀ máyé. Ẹ̀yin ò gbọ́ ẹ̀ ní làákàyè. Àwa ò raise olóṣó. I keep telling you. I raise àwọn ọmọ tá a fẹ́ kí wọ́n grow in wilderness. Tí màmá mi ò bá jù mí lẹ̀ ní time tó jù mí lẹ̀, mi ní lè dá dúró, mi ní lè face ẹ̀yin blackmailers. Kókó ni wípé ọmọ Lizzy Anjorin ní nǹkan tó jẹ́ wípé ó tó emulate. Ṣé gbọ́rù ẹ̀rí níta? Ṣé rí níta? Ṣé rí kó dá sọ̀rọ̀ lọ́rọ̀ rí? Ẹ rí kó máa dó olórin kiri àbí ẹ rí kó máa dó musician kiri àbí ẹ rí kó máa lọ sí strippers club àbí ẹ rí kó máa ṣòṣì kiri? No.
she lived a very quiet life. Tó bá ṣiṣẹ́ ìyá ẹ̀ mọ́ iṣẹ́, ajayé ìyá ẹ̀ máa yé. Tán bá ní pé ìyá jayé ọmọ máa yé, kò kí ń ṣe ègbó àbí èpè. Get it straight, ẹ̀yin Dullard. Tí ìyá bá ṣiṣẹ́ ọmọ mọ́ iṣẹ́, ajayé ọmọ máa yé ẹ̀. Tí ọmọ bá ṣiṣẹ́ ìyá ẹ̀ mọ́ iṣẹ́, ajayé ìyá ẹ̀ máa yé. Òun ló fi jẹ́ pé àwọn ìyá kan máa wọ relegation. Tí ọmọ ò bá fowó ránṣẹ́, wọn ò lè jẹun because they are lazy mothers. Ọmọ wọn ló wà níta tó ń ṣiṣẹ́ ayé wọn máyé títí ẹ̀. Ó di dandan kọ́mọ yẹn jayé ìyá ẹ̀ máa yé. Don't get it twisted.